Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Ọ̀dẹ̀ Òdùnbí ṣàlàáfíà ni mo bá yín. Yorùbá nation náà ṣì ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Yorùbá nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ni o, báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tí yín lọ́hùn? Wọ́n ní pé gbogbo àwọn ará Plateau wọ́n tún padà wá, wọ́n tún wá bá wọn. Àwọn agbésùnmọ̀mí, àwọn Fulani agbénipa, wọ́n ti fẹ́ lù wọ́n pa o, mọ́ yín pa wọ́n ni wọ́n ń jí wọn gbé. Ní Benue náà bó ṣe ń pa wọ́n ni wọ́n ń jí wọn gbé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn gómìnà ilẹ̀ Yorùbá gbogbo wọn ti ń sọjí díẹ̀díẹ̀. Wọ́n ti ń bá wa jà, wọ́n ti ń arrest wọn. Gómìnà Èkìtì láìpẹ́ yìí ni gómìnà Èkìtì náà bá wa arrest àwọn Fulani 9 kan nínú igbó. Ṣùgbọ́n nǹkan tán wá ṣe fún wọn làwọn á mọ̀ báyìí, bóyá wọ́n tún ti fi wọ́n lẹ̀, bí wọ́n ti pè wọ́n látòkèrè. Ara nǹkan tá à ń sọ nìyẹn, a gbọ́ kankan mọ́ o, a gbọ́ kankan mọ́, àfi k'Ọlọ́run ṣàánú wa. Yorùbá nation nìkan lọ́nà àbáyọ, nǹkan tá a fi ń pariwo rèé pé Yorùbá nation nìkan ló lè ṣe. Lọ́wọ́lọ́wọ́ báyìí eléyìí tó tún gbé mi wá, eléyìí lágbára. Ó ga o, eléyìí lágbára. Ǹjẹ́ ẹ ti gbọ́ former minister of defence T.Y. Danjuma ó ti sọ tẹ́lẹ̀, ó tuntun sọ pé nǹkan tó máa ràn yín lọ́wọ́ ní pé kólúkálùkù yín kẹ́ jà fúnra yín ni. Àfi k'Ọlọ́run gbà wá. Wọ́n ní ká máa jà fúnra wa pé ẹ gbọ́dọ̀ dúró de ìjọba o. Gbogbo eléyìí tẹ́ ń dúró de ìjọba kò lè ràn yín lọ́wọ́. Pé ìjọba náà máa gbìyànjú tiwọn, ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ jà fúnra yín. Mo wá béèrè ká jà fúnra wa. Kí ló dé tí ẹ ṣe release Olóyè Sunday Igboho fún wa mọ́? Ara ìjà tó Olóyè Sunday Igboho ní tó ń jà fún ọmọ Nàìjíríà rèé o, kò tẹ́ ṣe orílẹ̀-èdè Yorùbá nìkan. Ká tẹ̀ ní pé òkè o South West, ṣáwọn ọmọ Igbo gbé ní South West ni, ṣáwọn ọmọ Benue wọn sí South West ni. Ó ń jà fún everybody kí káwọn ọmọ burúkú yìí kọ́ máa wọlé mọ́, kọ́ máa wọlé wá bá wa ni Olóyè Igboho fi jà o. Kí ló ṣẹlẹ̀? Ẹ fẹ́ lọ pa ẹni ẹlẹ́ni mọ́lé náà ni. Títí di àkókò tá à ń sọ̀rọ̀ yìí, ẹni ẹlẹ́ni ò tí ì ní àlàáfíà ara rẹ̀. Kí ló dé tó Olóyè Sunday Igboho ṣe sí Nàìjíríà? Ẹ̀ ń jáde, ẹ̀ ń pariwo pé ká jà fún ẹ̀tọ́ ara wa. So kí ni Olóyè Sunday Igboho ń ṣe gbogbo ìgbà yẹn? Ó ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn. At the end of the day, kí lẹ ṣe fún? Ẹ̀yin ọmọ Yorùbá, there is nothing like one Nigeria. Òun sọ, mo tún sọ. T.Y. Danjuma jáde, ó ní gbogbo bá ṣe ń pa àwọn èèyàn ní Plateau, tó ń pa àwọn èèyàn ní Benue, tó ń pa àwọn èèyàn ní gbogbo agbègbè ní ìlú yẹn, location 419, pé ìjọba nìkan ò lè dá ṣe o. Pé òun ti sọ, òun tún máa tún sọ pé kólúkálùkù yín kẹ́ jà fún ẹ̀tọ́ ara yín, ẹ má jẹ́ káwọn Fulani kàn máa jẹ lọ. Ókè o, ṣé ti rí ìbọn tó wà lọ́wọ́ àwọn Fulani ṣá? Even àwọn sójà gan wọn ò lẹ́mìí ẹ̀. Ẹnujọ́ mẹ́ta ikọ́ ni àwọn sójà jáde tí àwọn Fulani tó ń ju àdó olóró tó ń fi bà gbogbo ọkọ̀ wọn jẹ́, ọkọ̀ tó ń fi ń jà, táwọn sójà bí bẹ̀rẹ̀ sí ní pariwo pé tó ń ṣépè fúnra wọn. Àwọn sójà àwọn ń ṣépè fúnra wọn níjẹta yìí ni o. Tó ń ṣépè fúnra wọn pé olórí burúkú làwọn ọ̀gá wa o. Àwọn ọmọọṣẹ́ sójà ló ń sọ eléyìí, olórí burúkú ni àwọn ọ̀gá wa yìí o. Ẹ rí nǹkan tó ń ṣe fún wa, wọ́n mọ̀ọ́mọ̀ tì wá séṣù ni, wọ́n mọ̀ọ́mọ̀ tì wá sẹ́nu kú ni. Ẹ rí irinṣẹ́ wèrè tó ń gbélé wa lọ́wọ́, a lè fi bá àwọn ọ̀tá wa jà, ṣùgbọ́n irinṣẹ́ táwọn ọ̀tá wa ń lò kò ṣeé fẹnu sọ. Òun lọ́n ti ju àdó olóró. Àwa àdó olóró mélòó ló gbé fún wa tá fẹ́ fi bá àwọn ará bí ìjà? Báwọn ọmọ sójà ṣe ń pariwo tán yìí ń sunkún ni ẹ̀. Ó ṣe wá yé mi ìdí tí wọ́n fi ní pé kí àwọn ọmọ East, àwọn ọmọ Igbo, kí gbogbo wọn pé kán wá join ní Nigerian Army. Àwọn ọmọ ọlọ́mọ tán ti já òkè káwa wá join ní Nigerian Army sódà ẹ máa tì wá sẹ́nu kú, kán lọ pa wá. Irinṣẹ́ mélòó lẹ gbélẹ̀? T.Y. Danjuma jáde o, àwòrán ẹ̀ lẹ́ ń wò yẹn. Ó ní pé ìjọba ò lè wá parẹ́ o. Ṣé ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ? Pé ìjọba ò lè wá parẹ́ o, kẹ́yìn náà kẹ́ jà fún ara yín ni. Ẹ máa jà fúnra yín ni o, nítorí wípé
ìjọba náà ti gbìyànjú. So nǹkan tó ń sọ fún wa nìyẹn lórílẹ̀‐èdè tó lọ́ba tíjòyè wà ta lé ààrẹ ní orílẹ̀‐èdè wọn lè jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn. So ẹ fẹ́ kí olúkálùkù lọ máa wá ìbọn ni ó yẹ̀ṣẹ̀ yé mi tí gbogbo àwọn Yorùbá ń parọ́ pé ẹ dira o. Olóyè Sunday Igboho Ọlọ́run á tún ti yín ṣe. Bàbá yẹn já tán pé ẹ̀yin sẹ́ẹ̀ mi ò bá yín ṣeré. Wọ́n délé Olóyè Sunday Igboho wọ́n mutì wọ́n pàtì ó kùtì uncutable. Ọlọ́run mà kú iṣẹ́ ìyanu. Ṣebí iṣẹ́ yìí náà rí ara kan tí Olóyè Sunday Igboho tó ń jà fún rèé pé kí gbogbo àwa ọ̀dọ́ kí gbogbo wa ká jáde ńgbà yẹn pé kí gbogbo wa ká ṣe ká máa lọ sí orílẹ̀-èdè wa pé ká pín ìlú yìí. ṣe rí ibi tán tí wọ́n ń dá padà sí. Former Minister of Defence ló ṣe léyìí o. Ìwọ tó mọ bó ṣe ń lọ o ti wà nínú gbogbo rògbòdìyàn yìí oníkàwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ní ìbọn tí wọ́n ní kankan lọ́wọ́ kán lọ máa jà sódà kán pa gbogbo wọn dànù. Àyẹ̀rí ṣé ẹ̀yin náà ti ń rí ọgbọ́n tó ń dá. Ó máa ní ṣe bí mo ti sọ ẹ̀yin náà ẹ má tètè ẹ má jà fúnra yín ni. Téèyàn kan bá bẹ̀rẹ̀ sí ní pa àwọn Fúlàní èyí tó ṣẹlẹ̀ ní Rome táwọn ọmọ ọlọ́mọ tó ń jà fún ẹ̀tọ́ wọn tó ń sun àwọn wèrè dànù kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n gbógun ni tó ń wá àwọn wọ́n tètè àrẹ́sì gbogbo àwọn bọ́ìsì ìta ṣe ń sọ̀rọ̀ lẹ́nu ijọ́ mẹ́ta kọ́ ni àwọn ọ̀dọ́ lọ́ọ́ dáná sunlé àwọn Fúlàní àwọn tó ní ká jà fúnra wa àwọn náà lọ rán sójà kíkọ́ lọ́ọ́ máa wá àwọn ọmọ ọlọ́mọ kiri wọ́n wá lídà wọn kiri ká tó mọ ohun tó ṣẹlẹ̀ àwọn Fúlàní wọ́n tún padà wá síbẹ̀ yẹn lánàá yìí. Yorùbá nation nìkan lọ́nà àbáyọ ìwọ tó bá yìí bá wọn sọ pé wọ́n Nàìjíríà kò sí kankan tó ń jẹ́ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni kò sí kankan tó ń jẹ́ wọ́n Nàìjíríà. Ṣẹ́yìn náà ń gbọ́rọ̀ lẹ́nu ẹyẹ ó ní ẹjà fẹ́tọ́ yín ẹ̀tọ́ tí Olóyè Sunday Igboho jà fún níbo ní Nnamdi Kanu wà báyìí ẹ̀tọ́ àwọn ọmọ ìlú ló ń jà fún un. Táyé ń sọ̀rọ̀ èyí tí mọ́lé ṣé táwọn arábì ẹ má dá wọn lóhùn o ọmọ Yorùbá ẹ má tẹ́tí sí wọn àwọn arábì gangan ló ń pa wá bẹ́ẹ̀ ni wọ́n ní kẹ́ lọ jà fẹ́tọ́ yín wọ́n ti mọ̀ pé táwọn Fúlàní bá wọlé àwọn Fúlàní pé ṣe báwọn náà wọ́n bá wa jà láṣẹ pa wọ́n sódò máa jẹ́ dúrọ́dúrọ́ ó máa jẹ́ dúrọ́dúrọ́ pé you fight am he fight you ni ṣé ẹ̀rọ gbọ́ tán dá. Báwo ni odindi èho former minister máa sọ pé káwọn ọmọ ọlọ́mọ máa jà fún ẹ̀tọ́ wọn láì gbébọn lé wọn lọ́wọ́ gbogbo àwọn sójà ta ní gan àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí ìjọba ní wọn ò tí ì lè jà tán kò dẹ́ ṣe pé wọn ò lè ràn wá lọ́wọ́ o irọ́ ni o àwọn náà wọn fẹ́ sẹ́ndì wọn wá kán wá ok ṣé fẹ́ sọ fún mi pé tí ìjọba bá sẹ́ndì àwọn sójà pé kán lọ sí gbogbo border each state gbogbo àwọn entrance kan wọnú ìlú kan sápamọ́ síbẹ̀ pé ẹni agbésùmọ̀mí tán bá rí kán bá wọn jà bí àjọba ò lè ṣe ni ẹ máa tanra yín ara kan tá a fi ń pariwo pé kán pín ìlú yìí kólúkálùkù wa lọ wa because àwọn tó ń ṣèjọba ìlú yìí gan wọ́n pọ̀ àwọn gómìnà Yorùbá bàbá Tinubu gan ló ń ṣèjọba yìí irọ́ ni bàbá Tinubu kọ́ ló ń ṣèjọba ìlú yìí àwọn tí wọ́n ń ṣèjọba ìlú yìí àwọn gangan àwọn ló ń da ìlú rú kọ́ ló ń ṣàánú wa ara kan tá a fi ń pariwo pé ẹ jẹ́ kólúkálùkù àmọ́ ló ń lọ wa Yorùbá nation lọ́nà àbáyọ o bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ ọ̀rọ̀ tí bàbá yìí sọ ọ̀rọ̀ ó léwu pé káwa lọ máa jà fún ẹ̀tọ́ ara wa pé ìjọba ti gbìyànjú so kí lẹ́yìn strike ẹ sọ fún wa báyìí kí lẹ́yìn try àti máa sọ fún wa pé káwọn ọmọ ọlọ́mọ kọ́ lọ dojúkọ ikú láì gbébọn lé wọn lọ́wọ́ àwọn sójà tẹ́ pé ẹni tán train gan tán níbọn lọ́wọ́ fún wọn ní irinṣẹ́ gidi láti kojú àwọn Fúlàní nǹkan táwọn Fúlàní ṣe ń pa wọ́n pakópa nìyẹn o ẹ má yẹ kí anybody tàn yín o Yorùbá nation lọ́nà àbáyọ o bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ bẹ́ẹ̀ ni o ẹ̀yin yan wa a ò ní rí jù báyìí lọ lórí eléyìí a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò ẹni tó bá ní amádbọ̀ òun là ní dé bá God bless Yorùbá nation kí Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.